راغبا في كل علم نافع. ينمو العلم ويتقدم بتقنياته ومجالاته، ومعه نطور أدواتنا في تقديم العلم الشرعي. أكاديمية زاد أكاديمية ينبوعها صاف. إن الدين عند الله الإسلام، وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم، ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، ولا عدوان إلا على الظالمين، والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين. أدوك فون الله ayin Ọlọ́run Ọba Allah, agbétí tóbi fún Ọlọ́run Ọba Allah. Àwa ṣe ọ̀pọ̀lọpọ̀ àsàlátù fún Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́run kó máa bá Nábì, kó máa mọ́ lórí ẹ̀, kó máa bá wọn ará ilé rẹ̀, àwọn sàhábà ẹ̀, àti gbogbo àwa àlè umma ẹ̀ pátá títí di ọjọ́ alkiyama. Akíra wa káàbọ̀ sí ojúléeṣẹ́ wa, ojúléeṣẹ́ yín Sunna TV Yorùbá, níbi tá a ti ń sún níbi àgbọ́yé ẹ̀sìn, níbi tá a ti ń ṣàlàyé ọ̀rọ̀ Ọlọ́run Ọba Allah àti ìlànà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam fúnra wa, níbi tá a ti ń kọ́ra wa báwo la ṣe ń ṣèjọ́sìn fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala. Akíra wa káàbọ̀. Àwa kí àwọn tí wọ́n dá ọjà àlùbáríkà yìí lẹ̀, ọjà rẹ̀ lájọ́ náà yìí, ọjà àlùbáríkà tí wọ́n dálẹ̀ yìí, àwọn náà ni àwọn ọmọ bàbá wa Seifu Àríkọ́ṣe, bẹ̀rẹ̀ látorí Alhaj Abdulrazak Seifu Àríkọ́ṣe. Akíyín akígbìyànjú yín, akíyín akitiyan yín, kọ́lọ́run Ọba Allah kó bá wa kún yín, kó bá ṣàlékún dáadáa yín. Ọjà àlùbáríkà tá a jọ ná yìí, ọlọ́njẹ́ àjọ ná dénú ọgbà àlùjánnà bí idhnillahi ta'ala. Àwa gbàgbé ọmọ ẹ̀yà wa Alhaj Musa Seifu Àríkọ́ṣe. Akitiyan yín, kọ́lọ́run Ọba Allah kó bá wa kí yín, kó bá wa kún yín, lílọ bíbọ̀ yín kó máa já sí rọrùn, àníṣe lásán ó bí idhnillahi ta'ala. Àgbàgbé ọmọ ẹ̀yà wa Yaqub Seifu Àríkọ́ṣe. Akí àkólé kan yín, akígbìyànjú yín, gbogbo akitiyan yìí Ọlọ́run Ọba Allah fira jàre fún wa láyé ń bí, ní kọ̀rọ̀ sàárè àti ní gbangba alkiyama bí idhnillahi ta'ala. Àwa kí olóòtú wa, mushrifu wa, Fadilat Dr. Al-Aziz Dr. Abdulrahim Shittu Sani, tí wọ́n ń tó tí sì ń gba títò, ọpọlọ tẹ́ fi ń tó, òye tẹ́ fi ń gbé kalẹ̀, lákàí tẹ́ fi ń darí ẹ̀, lákàí yóò ní dàrú, ọpọlọ náà ò ní jọba bí idhnillahi ta'ala. Ọlọ́run yóò bá yí àwọn ọmọ fún yín jù báyìí lọ, lílọ bíbọ̀ yóò máa já sí rọrùn. Eléyìí tá ń ṣe yìí bẹ̀rẹ̀ látorí yín kárí gbogbo àwọn olùmọ̀ tí wọ́n ń gbàyè yìí kọjá, tí wọ́n ń sọ̀rọ̀ Ọlọ́run Ọba Allah àti sunna Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam fún wa. Torí a lè máa gbọ́ nǹkan kan ojú amóhùnmáwòrán Sunna TV Yorùbá ju Ọlọ́run Ọba wí, Ànábì wí lọ. Qala Allah, qala Rasul. Ọlọ́run wí, Ànábì wí, àpapọ̀ àwọn olùmọ̀ tí wọ́n wí ní ìntàwà ń wí lójú iléeṣẹ́ wa ní. Gbogbo àwọn olùmọ̀ táwọn ń ṣiṣẹ́ yìí, àlàáfíà ara, ìfọ̀kànbalẹ̀, ìṣọ́ rẹ̀ kó máa wà pẹ̀lú wa, lílọ bíbọ̀ wa kó máa já sí rọrùn. Èyí tá ń ṣe Ọlọ́run kó wá tẹ́wọ́ gbà ní ìbádà. Ọlọ́run Ọba Allah má jẹ́ á fi san gbèsè. Ọlọ́run kó fi ra ọjà rẹ̀ fún wa láyé ń bí, ní kọ̀rọ̀ sàárè, ní gbangba alkiyama. Allahumma amin. Àgbàgbé àwọn technician wa tí wọ́n ń tẹ sókè, tí wọ́n ń tẹ wálẹ̀. Ọlọ́run Ọba Allah kó bá ṣàlékún dáadáa wọn o.
ọgbọ́n tẹ́ fi ń ṣe ọgbọ́n náà ò ní bàjẹ́ kò ní dàrú làákàyè náà ò ní dàrú tọkùnrin yín tóbìnrin ọlọ́run ọba Allah bá yí olùṣọ́ yín tẹbítẹbí tọmọtọmọ tayátayá tọkọtọkọ bí idnil hayyil qayyum. àwa bí ọlọ́run ọba Allah fún gbogbo wa àtẹ̀yin tẹ́ ń wò wá àtẹ̀yin tẹ́ ń gbọ́ wa àtàwọn tá ń wí àtàwọn tó gbé owó ẹ̀ kalẹ̀ tí wọ́n náwó lé lórí àtàwọn tí ń tó àtàwọn tí wọ́n ń gbé wa sáfẹ́fẹ́ àbí ọlọ́run ọba Allah pẹ̀lú àánú rẹ̀ àbí ọlọ́run ọba Allah pẹ̀lú agbára rẹ̀ àbí ọlọ́run ọba Allah pẹ̀lú jẹ́ ká ṣoṣo rẹ̀ bó ṣe kó wa jọ láyé ń bí tá ń wòra wa tá ń gbọ́ra wa yìí abẹ́ kó kó wa jọ bẹ́ẹ̀ ní ọgbà àlùjánnà Allahumma amin. gẹ́gẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ yìí tá ń bá bọ̀ níbi ìdánilẹ́kọ̀ọ́ wa yìí tá a ṣe gbẹ̀yìn nípa orígun tó ṣe kókó nu orígun ẹ̀sìn Islam tá a mọ̀ sí azaka zaka yíyọ. ibi tá a wá mẹ́nu dé ó ní ìdájọ́ ẹni tó tako pé kò sí ti ń jẹ́ zaka nú ẹ̀sìn. àjọ yé wa pé ẹni tó bá tako pé kò sí ti ń jẹ́ zaka nú ẹ̀sìn jahlan níta ìmàkan àìmàkan lójú ó wí bẹ́ẹ̀ láìmàkan tá a lè gbà wọlé nínú òfin Islam kì í ṣe àìmàkan ti fẹ́ nú o àìmàkan tá a lè gbà lọ́wọ́ ẹ̀ tá a lè gbà wọlé pẹ́tọ̀ ẹjọ́ ẹ̀ tọ́ nínú òfin Islam immal hadasati ahadihi bil Islam bóyá ẹni tó ṣe wọnú ẹ̀sìn Islam ẹni tó ṣe wọnú ẹ̀sìn tó ṣe gbẹ̀sìn táwọn ọ̀rọ̀ ẹ̀sìn ò tí ì yé náà wá ń sọ fún pé kó yọ zaka ló ní ṣe zaka kan bẹ ní kò sí tí ń jẹ́ zaka ló ta kò níta ìmà àbí bẹ́ẹ̀ kọ́ ẹni tí ń bẹ láyè kan àyè tó ń bẹ ó jìnnà sílùú ohun àti ẹ̀mọ́ tí ń ṣẹlẹ̀ wọn àrí wàásí gbọ́ wọn àrí tv wò wọn àrí rédíò gbọ́ ohun àti ẹ̀mọ́ nǹkan tí ń ṣẹlẹ̀. àwọn olùmọ́ni tó bá rí bẹ́ẹ̀ a ní pé ní kèfèrí lẹ́ẹ̀kan náà o urrifa bi ujubiha a jẹ́ ó máa pé zaka ọ̀ranyàn ni a wà kọ́ a ṣàlàyé ẹ̀ fún a jẹ́ ó máa pé ọ̀ranyàn ni tọ́lọ́mbá ti kẹ́ ọ tó kówó tí ọ lọ́dọ̀ àbó kó nǹkan ọ̀sìn tí ọ lọ́dọ̀ àbí tí zaka wọ̀ ó ń bẹ lọ́wọ́ rẹ ọ̀ranyàn ni kó yọ zaka o ní ẹ̀tọ́ Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala urrifa bi ujubiha a ṣàlàyé ọ̀ranyàn yẹn fún irúfẹ́ ẹni bẹ́ẹ̀. wa in kana munkiruha musliman sabitan bi biladil islam ṣùgbọ́n tó bá jẹ́ ẹni tó ń takò pé kò sí ti ń jẹ́ zaka musliman mùsùlùmí ni tó tàbí sínú ẹ̀sìn kì í ṣe kó gba ẹ̀sìn ó ti ń ṣe islam tipẹ́ abí sínú ẹ̀sìn ni bibiladil islam ìlú islam sì ní ń gbé wa bayna ahlil ilm ó tún wà láàrin àwọn olùmọ̀ gbogbo ìgbà là ń ṣe wáàsí fún là ń sọ̀rọ̀ ọlọ́ọ̀bà Allah fún lájọ́ oyè pé ń tọ́lọ̀ ń wíre ìntànẹ́bí wíre eléyìí lọ́nà eléyìí lófin eléyìí lọ́nà tó yẹ ọ́ ṣe ní fahuwa murtadun irú ẹni bẹ́ẹ̀ á gbé ìdájọ́ ẹni tó lóò ṣẹ̀sìn má ó tako zaka yíyọ ó ti wá di ẹni tó lóò ṣẹ̀sìn má bí ẹni tó lóò kírun má bí ẹni tó wà nù Islam tó lóun fẹ́ lọ kọrin pé kọrin yóò òun fẹ́ di kọrin yóò fàwọn murtadun á gbé ìdájọ́ pé ó lóun ò ṣẹ̀sìn má á gbélé lórí tujra alayhi ahkamu ridda àwọn àdájọ́ ẹni tó bá lóun ò ṣẹ̀sìn má òun àwọn àdájọ́ ẹ̀ là á gbélé lórí. wa yustatabu salasan kí ni ìdájọ́ náà á ní kó túbá àwa fún lọ́jọ́ mẹ́ta pé a fún ọlọ́jọ́ mẹ́ta fi túbá fi tọrọ àforíjì sọ pé ọ̀wí bẹ́ẹ̀ má sọ pé àìmọ̀ká ló jẹ́ ọ̀wí bẹ́ẹ̀ fi túbá sọ́dọ̀ Ọlọ́hun Ọba Allah jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ
sọ fọ́lọ́run pé màmá ọlọ́run yáfì mi yustatabu thalatha àfún láǹfààní ọjọ́ 3 tá a máa ṣàlàyé ẹ̀sìn fún ìtọ́lọ́run wí ní ọ̀rọ̀ ayá ni sọpọ̀ ọ̀ṣọ́ bẹ́ẹ̀ mà padà sínú Islam fa in taba bó bá padà sínú Islam alhamdulillah n ta ń fẹ́ náà nù ó ní kò yé o ní ọlọ́run ọba Allah foríjì mi ọlọ́run ọba Allah yáfì mi ọlọ́run ọba Allah kò yé mi tẹ́lẹ̀ ni tó bá ṣe bẹ́ẹ̀ wà illa kutil tó bá ní owó ṣe mánà níṣẹ́ lẹ́yìn ọjọ́ 3 yẹn ló tún wà lórí pé owó ní yọ zakana ni ò ní owó mi ni mi ò sì ní yọ ń tẹ́ bá fẹ́ ṣe kutil tó bá jẹ́ ìlú ta ti ń lò fún Islam kutil irú ẹni bẹ́ẹ̀ wọ́n pa ni o wọ́n pa لأن أدلة وجوب الزكاة ظاهرة في الكتاب والسنة وإجماع الأمة torí pé ẹ̀rí lórí pé a gbọ́dọ̀ yọ zaka nọ́mbà 2 láàsì ni nínú al-Qur'an nínú sunna nínú ọ̀rọ̀ àpapọ̀ olùmọ̀ ó ti fojú hàn kí ló wá tún fẹ́ máa tako ẹ̀rí fún bí bá ń tako ẹ̀rí yẹn ó túmọ̀ yìí pé ń tako ọ̀rọ̀ ọlọ́ọ̀bá Allah àti sunna Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam fala takadu takhfa ala man hadha haluha ẹni tó bá já sí pé ẹni tí hálù ẹ̀rí báyìí ṣe sí ẹ̀ ní àlè wa sọ yìí pé bóyá àwọn àyà òfin tó wà nínú al-Qur'an àbí hadisi tá Nábì fi ṣàlàyé zaka kò rí àní wíbẹ̀ o fa idha jahadaha la yakunu illa li takdhibihi al-kitab wa sunnah wa kufrihi bihima bó bá tún wá ń tako al-Qur'an tó lóun fẹ́ yọ zaka Qur'an ní ń tako ọ̀rọ̀ ọlọ́ọ̀bá Allah ní ń tako ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ní ń tako ó ń ya aláìmoore ó ń ya kèfèrí pẹ̀lú ọlọ́ọ̀bá Allah àti dájọ́ tó wá nínú òfin Islam nù. èyí tó kù tá a wá ṣàlàyé fúnra wa ó làwọn ahun ó ya ahun ọlọ́run kó kẹ́tì ó ya ahun débi pé kódà ìkẹ́ yóò hàn lára tiẹ̀ gan bí tẹ́lómi ìyá karambà nídé ọlọ́run kọ́ láti kò sì sí àpẹẹrẹ ọlá lára ẹ̀ ọlọ́run kówó tí kò lè jẹ nǹkan tó dá sínú ara ẹ̀ ó ya ahun títí ó ya ahun sẹ́mi ara ẹ̀ àdánwò òun wá jẹ́ ẹrú owó ọkàn wa ń kówó jọ fáwọn tí ó bẹ́ẹ̀ náà ìwọ tó ṣiṣẹ́ ó lè jẹ ń tó dá sínú ara rẹ ó lè wọ ń tó dá sí ọrùn ara rẹ ó lè gun mọ́tò tó dá ó lè gbélé tó dá ó wá sọ̀rọ̀ rẹ di alówó má tanná olówó kò síná nílé ẹ̀ alówó má tanná olówó kò síná nílé ẹ̀ kí wá láǹfààní ẹ̀ ó kọ́lé kò lè gbélé ẹ̀ ó tún lọ ń yálé gbé ni àdánwò ni o ahun tiẹ̀ ó ya ahun débi pé ó ya ahun sẹ́mi ara ẹ̀ ṣérú ẹni tó ya ahun sẹ́mi ara ẹ̀ tí ò lè náwó fúnra ẹ̀ ní ó wá yọ zaka ahun là ń pèrò àwọn èèyàn bẹ́ẹ̀ man mana ada az-zakati bukhlan biha ma'a i'tiqadi wujubiha ẹni tó bá já sí pé tán bá ní zaka ọ̀rọ̀ èèyàn ni ọ̀rọ̀ Ọlọ́run ni yọ òfin Islam ni yóò ló máa Ọlọ́run ó ṣe rọrùn ayọ̀ kò lóun ò ní yọ ṣùgbọ́n kò yọ ahun òjò yọ torí ìròrí ẹ̀ ò ní pé bóun bá yọ owó tóun ó dínkù owó padà wá di olóṣì ṣé Ọlọ́run bá Allah tó sí ọ lólówó ṣé wọ́n gbọ́n tó ní
àwọn tọ́lọ́run ọba Allah ò ṣe lólówó ńkọ́ ọlọ́run kẹ́ ó kówó tì ọ́ dúpẹ́ fọ́lọ́run yọ zaka owó rẹ kó fi dúpẹ́ fọ́lọ́run ọba Allah. man mana ada az-zakati bukhlan biha ma'tiqadihi ujuba ẹni tó bá kọ̀ pé òun ní yọ tó já sí pé ahun ló jẹ́ ó lóun ò ní yọ tá bá ń sọ pé zaka ọ̀ranyàn ní ló mọ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọba Allah sọ bẹ́ẹ̀ ni kódà ó tún lè fún ọ lẹ́rìí karamba ni ẹ̀ tí ò fẹ́ yọ zaka yóò tún máa fún ọ lẹ́rìí inú alukuran pé bẹ́ẹ̀ ni ibi àyà báyìí ọlọ́run sọ bẹ́ẹ̀ anabi tó wí ni ṣùgbọ́n yìí yọ ọlọ́run ṣe rọrùn yìí yọ ahun ní jẹ́rú èèyàn bẹ́ẹ̀ kí ni ìdájọ́ tiẹ̀ fàwọ́ asim ẹlẹ́ṣẹ̀ ni o akàrò ẹni bẹ́ẹ̀ kún ọ̀daràn mùsùlùmí ẹlẹ́ṣẹ̀ tó lẹ́jọ́ tí ó rò wájú ọlọ́run ọba Allah wala yukhriju dhalika anil islam ṣùgbọ́n kò tí ì sọ di kèfèrí o ká gbọ́ bẹ́ẹ̀ yé o kò tí ì sọ di kèfèrí o ṣùgbọ́n ẹlẹ́ṣẹ̀ nínú òfin islam ahun tí ò fẹ́ yọ zaka ṣùgbọ́n ó mọ̀ pé zaka òfin Ọlọ́run ni kódà a tún máa fún ọ lẹ́rìí lórí ẹ̀ ṣùgbọ́n kò fẹ́ yọ fahuwa asimun ẹlẹ́ṣẹ̀ ni wala yukhriju dhalika anil islam àìyọ yẹn ń pa ahun tó mú yẹn ó sọ dẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n kò yọ kó nu islam la'anna zakata far'un min furu'id din torí zaka yíyọ yẹn ọ̀kan nínú ẹ̀sìn falam yukaffaru tariku bi mujarradi tarki bẹ́yàn bá filẹ̀ tó jẹ́ ahun ní òjò ṣe a lè gbé dájọ́ pé ó ti kú ònú ẹ̀sìn káwá sọ pé ó ti di kèfèrí a fẹ́ gbé dájọ́ ẹ̀ lé lórí kí lẹ̀ rí lórí ẹ̀ ẹ̀rí lórí ẹ̀ ní ọ̀rọ̀ annabi wa Muhammad sallallahu alaihi wasallam tá nabi sọ an mani'i zaka nípa ẹni tí ò fẹ́ yọ zaka annabi wa ni atta yara sabila imma ila aljanna wa imma ila an-nar títí tí ó fi rí ibo láyé ẹ̀ ṣọ́mọ àlùjánnà ní àbọ́máná so ẹni tó bá ti já sí pé ó kú sínú islam tó ṣe islam fi kú ọ̀lànàbí irú ẹni bẹ́ẹ̀ ló ní ipé ó lè wọ́ná kó jìyà kọ́lọ́n wá yọ kó ń bẹ́ẹ̀ kó wá já sí pé àlùjánnà ni ó parí ọ̀rọ̀ ara ẹ̀ sí falau kana kafiran tó bá jẹ́ kèfèrí ò lè padà wọ́ná kèfèrí ò lè wọ́ná kó tún wà àlùjánnà láyé mùsùlùmí ẹlẹ́ṣẹ̀ láàfìyà jẹ bó bá jẹ́ lẹ́ṣẹ̀ yóò jí ẹ̀ṣẹ̀ rẹ̀ lẹ́yìn ìgbà náà lọ́lọ́wọ́ bá Allah wá yọ kú ònú náà ni wọ́n wá fi omi mímá wọ́n fi wẹ̀ yóò wá parí àlámàrí rẹ̀ sínú àlùjánnà nàfini almumin la yukhalladu finnar mùmíní ò ní máa bẹ gbére nínú iná ṣùgbọ́n kó lò ṣẹ́jú kan àbí ṣẹ́jú méjì nínú iná báwo ni ó ṣe rí lànàbí fi ní hatta yara sabila títí tí ó fi ma ibo láyé ẹ̀ imma ila aljanna aljanna ni ó jẹ́ àyè rẹ̀ ní wa imma ila an-nar àbí iná ni ó kọ́kọ́ wọ̀ kó tó di pé yóò wà aljanna na fi sọ pé eléyìí ló fi wá lò lẹ́rìí pé kò tí ì jáde kó nù islam torí pé walau kana kafiran tó bá jẹ́ kèfèrí ni lamma kana lahu sabilun ila aljanna anabi ò ní wa imma ila aljanna ṣùgbọ́n látara pé ìdájọ́ ipò jẹ́ mùsùlùmí ó sì kú lórí ẹ̀ lànàbí fi ní wa imma ila aljanna. وهذا تؤخذ منه الزكاة قهرا مع التعزير ahun tọ́lọ́hun fẹ́ yọ zaka
àní ní kèfèrí ni ṣùgbọ́n a gba zaka yẹn lọ́wọ́ ẹ̀ qahran a fi túláàsì gbà lọ́wọ́ ẹ̀ máa ta'zir a tún bá wí a bá wí pé aláìmoore ni ọ́ in tá lè fi bá wí tí ó fi mọ̀ pé in tó ń ṣeun kò dá a bá wí bó bá jẹ́ kí ká jẹ́ ń yà láàfi bá wí àbí ká sọ ọ̀rọ̀ sí lọ́rọ̀ tí ò fẹ́ gbọ́ tí ó máa wa omi lójú tí ó mọ̀ pé ọ̀rọ̀ ńlá ni wọ́n sọ sóhun yìí láti fi yí padà torí pé à ń fẹ́ kó túbá kó kúrò nínú ranù kó mọ̀ pé òfin Ọlọ́hun Ọba Allah àti sunnah Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ní kókó. fa in qatala dunaha qutil bó bá sọ pé irọ́sẹ̀ ó ní yọ zakana ni àwọn agbógun tí afẹ́fà gidi gba zaka lọ́wọ́ ẹ̀ ló náà bá múra àjà qutil àwọn náà gbógun tí fa in qatala qutil àwọn náà gbógun tí hatta yakhda'a li amrillahi ta'ala títí tí ó fi tẹ́rí gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ó fi gbà fọ́lọ́run tí ó fi juwọ́lẹ̀ fọ́lọ́run pé tọ́ ẹ̀tọ́ Ọlọ́run ni ó sì jẹ́ dandan nu owó tó ń lòún yọ yìí o wa yu'addi zakata tí ó sì fi yọ zaka owó ẹ̀ kí lè rí lórí ẹ̀ ní ọ̀rọ̀ Ọlọ́run Ọba Allah tó ní fa in tabu wa aqamu as-salata wa atawu az-zakata fa khallu sabilahum Ọlọ́run Ọba Allah ní tán bá ti túbá wọ́n ya ohun ẹ̀sìn ti ṣàlàyé fún wa ẹ ti jó mọ̀ pé ẹ̀tọ́ Ọlọ́run Ọba Allah tó gbọ́dọ̀ yọ ní fa in tabu tán bá ti túbá wa aqamu as-salah tí wọ́n kírun fọ́lọ́run Ọba Allah wa atawu az-zakata tí wọ́n yọ zaka fa khallu sabilahum ẹ tú wọn lẹ̀ ẹ tún máa mú ẹ má fi nira kàn wọ́n má ẹ fi wọn lẹ̀ ó túmọ̀ sí pé ó bá ti túbá tó mọ̀ pọ́lọ́ Ọba Allah òun ló ní kó ń yọ zaka owó tó sì yọ tó gbà fọ́lọ́hun tó sinmi tó mọ̀ yí pé òfin Ọlọ́run àfi kó ń tẹ̀lé fa khallu sabilahu ẹ fi wọn lẹ̀ má fara ni wọn o. ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì oni hadith Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó ní umirtu an uqatila an-nasa hatta yashhadu an la ilaha illallah wa anna Muhammadan rasulullah oni umirtu wọ́n pa mí láṣẹ kò sẹ́ni tí ń pa Ànábì láṣẹ tí ìbá sọlọ́wọ́ bá Allah Ọlọ́run pa mí láṣẹ an uqatila an-nas ipe báwọn èèyàn bá láwọn ò ní ṣẹ̀sìn kí n gbógun tì wọ́n báwọn èèyàn bá lóun fẹ́ máa ṣẹ̀sìn nú ẹ̀sìn kí n má gbà fún wọn hatta yashhadu an la ilaha illallah tí wọ́n fi padà sórí ẹ̀sìn tí wọ́n fi gbà pé kò sí ọba kan kò sí kinní kan àyàfọ́lọ́ ọba Allah wa anna Muhammadan rasulullah àti pé Ànábì wa Muhammad òjíṣẹ́ Ọlọ́run ni wa yuqimu as-salah tí wọ́n sì máa kírun wa yutu az-zakah tí wọ́n máa yọ zakah fa idha fa'alu dhalik tó bá ti ṣe lè tàwí asamu anni dima'uhum asamu minni dima'uhum wa amwalahum illa bihaqqi al-islam wa hisabuhum ala Allah عصموا مني دماءهم وأموالهم إلا بحق الإسلام وحسابهم على الله أبا تشبه تقبع فلان با الله وما قلان با الله وكسسوني وسمع قال النبي محمد صلى الله عليه وسلم òjíṣẹ́ Ọlọ́run ni wọ́n kírun wọ́n yọ zaka ẹ̀jẹ̀ wọn owó wọn èèwọ̀ ni a gbọ́dọ̀ fọwọ́ kàn o a gbọ́dọ̀ ta ẹ̀jẹ̀ wọn lẹ̀ a sì gbọ́dọ̀ gba owó wọn illa bihaqqil islam wa huwa zaka àyàfi pẹ̀lú ẹ̀tọ́ islam òun náà ni pé bọ́ ọba ti lówó tí zaka wọnú ẹ̀ kó yọ illa bihaqqil islam
àyàfi pẹ̀lú ẹ̀tọ́ Islam, ẹ̀tọ́ Ọlọ́run ọba Allah tó rò pọ̀ mọ́ owó Ọlọ́run tó fún ọ, tó gbọ́dọ̀ yọ owó Ọlọ́run, gbọ́dọ̀ yọ zaka rẹ̀ fáwọn tọ́lọ̀ ní ọyọ́ fún. Wa hisabuhum ala Allah, ìṣirò wọn Ọlọ́run ọba Allah ni ó ṣe. Wal qawli Abi Bakr Siddiq Karimi, ó ní ọ̀rọ̀ tí Abu Bakr Siddiq tó wí, tó sọ pé law mana'uni anaqan kanu yu'addunaha ila rasulillah la qataltuhum alayha. Bàbá kọ̀ páwọn ní yọ anaqan, ó ní nǹkan ọ̀sìn, zaka nǹkan ọ̀sìn. Ìtàn pè ní anaku gẹ́gẹ́ ní al-unsa min waladil ma'z, abo ọmọ àgùntàn àbí abo ọmọ ewúrẹ́. Tán bá láwọn ò ní yọ níyì tó yẹ ń yọ níbi zaka nǹkan ọ̀sìn wọn, ó ní la qataltuhum alayha, ń jà wọn lógun lórí ẹ̀, ń bá wọn jà lórí ẹ̀, ń jẹ́ kán mọ̀ pé àfi kí wọ́n yọ. So a sinmi díẹ̀, a wá padà wá láìpẹ́ ibi idhnillahi ta'ala. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV, níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rọ̀ Sunna TV, ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o. Òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí. Gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin, ẹ jẹ́ ká máa wo Sunna TV, ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna. Ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá. Ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa sunna. Wal qawli Abi Bakr Siddiq radiyallahu anhu, ẹ̀rí tá a lè tún fi kún ó ní ọ̀rọ̀ Abu Bakr Siddiq kọ́lọ́mù bá Allah kó bá yọ́nú sí, tó ní law mana'uni anaqan kanu yu'addunaha ila rasulillah la qataltuhum alayha. Tán bá kọ̀ fún mi ipe ẹran tí wọ́n máa ń yọ ní zaka, tán máa ń yọ zaka nǹkan ọ̀sìn wọn, tán bá kọ̀ páwọn ò ní yọ la qataltuhum alayha, ìgbógun tí wọ́n ń bá wọn jà lórí ẹ̀. Nígbà tí Abu Bakr Siddiq sọ bẹ́ẹ̀, wa kana ma'ahu fi ra'yihi al-khulafa ath-thalatha wa sa'iru as-sahaba, àwọn khalifa mẹ́ta yòókù, Umar bin Khattab, Uthman bin Affan, Ali bin Abi Talib, àti gbogbo àwọn sahaba, Abdurrahman bin Auf, Abdullah bin Abbas, Abdullah bin Umar, Sa'id bin Abi Waqqas, Sa'd bin Abi Waqqas, gbogbo àwọn sahaba látòkè délẹ̀, wọ́n gbà bẹ́ẹ̀. Àwọn àpẹẹlẹ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀. Wọ́n bọ̀ pẹ̀lú Abu Bakr Siddiq pé n tó wíhun òun náà lọ́rọ̀. Fakana dhalika ijma'an, ló fi wá di ọ̀rọ̀ àpapọ̀ àwọn olùmọ̀nbi tí wọ́n dúró sí. Ala qitali mani'i zaka, àwọn parapọ̀ pé ẹni tó bá lóò fẹ́ yọ zaka ní ti ahun, ó lóò fẹ́ yọ, ó sì ní lọ́wọ́, ẹ̀sìn sì yé, agbógun tì ní, abaro ẹni bẹ́ẹ̀ jà, agbógun tì gẹ́gẹ́ bí ẹ̀rí tí a mú wá fúnra wa yìí. Ìbéèrè tó wá kù tá a fúnra wa ni pé, tá a máa bira wa ni pé, ma hiya al-amwalu allati tajibu fiha zaka? Àwọn nǹkan wo la máa ń yọ zaka ẹ̀? Àwọn nǹkan wo la máa ń yọ zaka ẹ̀? Àkọ́kọ́ ń bẹ, ó ní bahimatul an'am, àwọn nǹkan ọ̀sìn mẹ́ta kan ó là ń pè ní bahimatul an'am, nǹkan ọ̀sìn mẹ́ta, ìran nǹkan ọ̀sìn mẹ́ta. Ó ní al-ibil, rankumi, wal-baqar, àti màálù, wal-ganam, àti àgbò àti àwọn ìran rẹ̀, àgbò àti ìran rẹ̀, àgbò, àgùntàn, ewúrẹ́, orúkọ gbogbo ẹ̀ mọ́ra wọn. Ó jẹ́ ìran mẹ́ta, bahimatul an'am, al-iblu, wal-baqaru, wal-ganamu.
àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ rànkúnmí àti màálù àti àgùntàn àgbò àti àgùntàn àtàwọn ìran ẹ̀ eléyìí a máa ń yọ zaka ẹ̀ bó bá pé òǹkà tó yẹ ó pé rànkúnmí kó tó di pé a bẹ̀rẹ̀ sí í yọ zaka ẹ̀ rànkúnmí ó pé 5 lọ́wọ́ èèyàn ìpè mo ní rànkúnmí ó ti di 5 ó ti pé 5 bí ò bá tí pé 5 zaka ò wọnú ẹ̀ gbogbo wa náà la mọ iye tán fi ń ta rànkúnmí kan wàá rí pé rànkúnmí 5 owó kékeré kọ́ rànkúnmí kan ó tó 1,600 1,500 1,500 wá sí lọ́nà 5 bó bá ti wá ní rànkúnmí tó pé 5 sókè ó yọ zaka ẹ̀ ṣùgbọ́n bó bá fẹ́ yọ zaka rànkúnmí 5 ìran rànkúnmí kọ́ ló fẹ́ yọ ẹ wo àánú Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala bó bá ní rànkúnmí 5 ó wá yọ àgbò kan bó bá ti pé 10 ó yọ àgbò 2 bó bá ti pé 15 ó yọ àgbò 3 ó dìgbà tó bá pé 20 kó tó di pé ó wá yọ rànkúnmí kékeré kan ìgbà tó bá pé 20 kó tó wá yọ rànkúnmí kan ní rànkúnmí kékeré kan so ìyẹn ni nǹkan ọ̀sìn àkọ́kọ́ al-ibil ó sì níye tí ó pè ó ní bá ó ṣe yọ ẹlẹ́ẹ̀kejì al-baqar màálù ògbọ́n náà la mọ iye tán ta màálù kan màálù tó gbọ́dọ̀ ní tí ó fi di pé ó yọ zaka ẹ̀ ó gbọ́dọ̀ pé 30 salasuna baqara fama fawq 30 màálù tó fẹ́ yọ zaka ẹ̀ yóò jẹ́ 30 màálù sókè wọ́n náà mọ iye tán ta màálù kan ó yá sí lọ́nà 30 ó rí pé kì í ṣowó kékeré ṣùtọ́ bá fẹ́ yọ tí màálù yẹn màálù náà lọ yọ ṣùgbọ́n màálù yìí tó yọ ní tẹ̀bíà màálù yìí tí sì ń tẹ̀lé ìyá ẹ̀ yìí tí ò tí ì dádúmọ́ rìn tó yẹ pé ó sì máa ń tẹ̀lé ìyá ẹ̀ yẹn láàyò so àlàyé nípa àwọn nǹkan ọ̀sìn àtàwọn nǹkan wọn pẹ̀lú ògo Ọlọ́hun Ọba Allah ń bí ìdánilẹ́kọ̀ọ́ wa tí ń bọ̀ á ṣàlàyé ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ó ní alganam àgbò àgùntàn ewúrẹ́ orúkọ gbogbo ẹ̀ ìran kan ni wọ́n bàbá tí ní yìí tó tó 40 40 títí dé 120 120 láti bí 40 títí dé 120 àgbò kan náà ló fẹ́ yọ ẹ̀wọ̀ Islam kéèyàn ní ẹran ọ̀sìn àgbò 100 ó lé ní 20 100 àtogún kọ́ wá yọyọ kan bẹ̀ kó tún wá ní ọ lára àti yọ ọmọ iye tán ta àgbò kan ọ wá ní 100 àtogún wọ́n wá ní ọyọyọ kan bẹ̀ ó ti ní ọ lára láti ìgbà tó bá ti ń gbé 40 títí 100 àtogún ọyọ kan náà lọ́ọ́ máa yọ ó dìgbà tó bá lé tó bá di 100 àti 21 kó tó di pé ó tún yọ 2 kí lẹ rí lórí gbogbo eléyìí táwọn yìí ó ní ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó ní ma min sahibi ibilin wala baqarin wala ghanamin la yuaddi zakataha إلا جاءت يوم القيامة أعظم ما كانت وأسمنه تنطحه بقرونها Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní ẹni tó ní ràkúnmí tí ó yọ zakat ràkúnmí tó wọ òǹkà ká yọ zakat tí ó yọ àbó ní màálù tó yẹ ó yọ zakat tí ó yọ
abólágbò tó yẹ ó yọ zaka tí ó yọ la yu'addi zakataha kó yọ zaka ẹ̀ illa ja'at yawmal qiyamati a'zama ma kanat wa asmana. Ẹran tí ó yọ tó yọ yóò wá wá ní ọjọ́ alkiyama yóò tóbi ju bó ṣe wà lọ́wọ́ rẹ̀ lọ yóò wá sanra jù bẹ́ẹ̀ lọ. Tantahuhu yóò máa kàn ọ́ pa bikuruniha yóò máa fi ìwo orí ẹ̀ yóò máa fi kàn ọ́ pẹ̀tọ̀ karamba ní ẹ̀ ó yẹ kó yọ zakami ó yọ zakami láyé yóò máa kàn ọ́ pa yóò máa fi èékánná ọwọ́ ẹ̀ yóò máa fi yà ọ́. Kullama nafadhat ukhraha aadat alayhi ulaha. Tó bá rí pé bóyá ó ti parí ó ti ṣe lé ìmí ó tún bẹ̀rẹ̀ tó bá fi ran ìwo kan ó tó rí pé ó ti wálẹ̀ fún ó tún rí pé ó tún dé. Hatta yaqdiya bayna an-nas hatta yaqdiya Allahu bayna an-nas títí tọ́lọ́wọ́ bá Allah fi wá dájọ́. Wa fi riwaya hatta yuqda bayna an-nas títí tí wọ́n fi wá dájọ́ láàrin àwọn èèyàn. Ó tún máa pé nǹkan ọ̀sìn tó yọ zaka ẹ̀ tó yóò tún fìyà jẹ ọ́ yóò dá sẹ̀ríà fún ọ ní ọjọ́ alkiyama. Ẹlẹ́ẹ̀kejì ó ní anaqdan owó adh-dhahab wal-fidda góòlù àbí fàdákà àbí àwọn owó tá ná àwọn owó ìlú tá ná gbogbo yòówó jẹ́ òǹlówó àwọn ẹ̀yẹn náà ń yọ zaka ẹ̀ o. Wa kadhalika ma yaqumu maqamaha min al-umlati al-waraqiyya àwọn owó tá bá ti ná sẹ́fà ni dọ́là ni euro ni gbogbo yòówó jẹ́ owó ìlú yòówó jẹ́ riyal ni dinar ni dirham ni gbogbo ẹ̀ pátápátá ayọ̀ zaka ẹ̀ o. A ṣì sí iye tí zaka wọ̀ iye tí zaka wọ̀ sí ni owó tí zaka wọ̀ ó ní iye tán bá ń ta góòlù tó ń ṣe déédéé 85 kg 85 kg iye tán bá ń ta iye owó tó bá ní tó bá ti tó iye ìyẹn ó lọ yọ zaka ẹ̀. Kí lẹ rí lórí pé a yọ zaka owó àti góòlù àti fàdákà ó ní ọ̀rọ̀ ọlọ́ọ̀bá Allah tó ní walladhina yaknizuna adh-dhahaba wal-fiddata wala yunfikunaha fi sabilillah fabashshirhum bi'adhabin alim. Àwọn tí wọ́n kó góòlù àti fàdákà jọ tí wọ́n àyọ zaka ẹ̀ fabashshirhum fún wọn ní róòyà fabashshirhum bi'adhabin alim fún wọn ní róòyà ìpé ìyà tó lé ìyà ẹlẹ́ta ẹ̀rọ ó ń bẹ fún wọn lọ́dọ̀ Ọlọ́hun subhanahu wa ta'ala. Àti ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó ní ma min sahibi dhahabin wala fiddatin la yu'addi minha haqqaha illa idha kana yawm al-qiyamah suffihat lahu safahun min nar fahumiya alayya fi nari jahannam fayukwa biha janbah wa jabinah wa dhahra kullama barudat ruddat ilay يوم القيامة مقدار 50,000 سنة في يوم كان مقداره 50,000 سنة. أنا بني ما من صاحب الذهب أنتو بني قولوا ولا فضة أبوني فدكا أبو لو لا يؤدي زكاته تيو يو زكاة لا يؤدي منها حقها ẹ̀tọ́ Ọlọ́hun Allah tó yẹ ó yọ ń bẹ̀ tí ó yọ illa idha kana yawm al-qiyamati suffihat lahu safahun min nar. Irú ẹni bẹ́ẹ̀ a fi àdójú ẹ̀ kọ́ná fa uhmiya alayya fi nari jahannam a wá sọ sínú iná jahannam fatukwa biha janbuhu wa jabinuhu wa dhahruhu àtẹ̀yìn àti wájú àtẹ̀gbẹ́ gbogbo ẹ̀ pátápátá la fi jóná. Bí ààyè kan bá ti tutù fún àtúndáná sí ẹgbẹ́ bomi fún yóò máa wà bẹ́ẹ̀ fi yawmin kana miqdaruhu 50,000 sana.
yóò wá wà bẹ́ẹ̀ fún ọjọ́ kan tí ń ṣe déédéé 50,000 sana, ẹgbẹ̀rún ọdún lọ́nà 50. wọ́n sọ pé 50,000 sana 50,000 ọjọ́ nìyà náà ó fi jẹ́ tí ó rí ìyà lọ́dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala. ẹlẹ́ẹ̀kẹta nù àwọn tá máa ń yọ zakai ó ní urudu tijara, nǹkan tá a fi ń ṣòwò a máa ń yọ zakai o, nǹkan owó tàǹtà. kò bá jẹ́ nǹkan ọ̀sìn lọ fi ń ṣòwò fẹ́ yọ zakai. ìwọ tó ń sin ẹdìẹ, àbọ̀ ń sin ehoro, àbọ̀ ń sin ẹja, ní nǹkan tí Islam la gbọ́dọ̀ sìn. kì í ṣe ẹlẹ́dẹ̀ o, mùsùlùmí ò gbọ́dọ̀ sin ẹlẹ́dẹ̀ àbájá o, ṣùgbọ́n àwọn nǹkan tá a lè sìn tó ń bí owó wá, nǹkan ọ̀sìn tá ń sìn tó ń bí owó wá yàtọ̀ sí ràkúnmí, yàtọ̀ sí màálù, yàtọ̀ sí àgbò, nǹkan ẹ̀ á sì bí ọjà tá ń tà, urudu tijara là ń pè. bẹ́ẹ̀ náà làwọn ọjà tó ní ṣọ́ọ̀bù àbí tó wà níbi ilé ìfi ẹrù pamọ́ sí, á sì iye tó bá wá jẹ́ níjọ́ tí ọjọ́ tí zaka bá wọ owó rẹ̀, iye tó jẹ́ ń jọ́ náà. torí pé ìjọ́ tí ó rà ó lè já sí pó ti dínwó, àbíjọ́ tó rà ó lè já sí pó ti léwó. ló fi já sí pé ọjọ́ tó fẹ́ yọ zaka ohun tí zaka wọnú ẹ̀ láwò pé èló ló jẹ́ láwa sì tàbá sí nǹkan yẹn tí ń ṣe déédé owó tí zaka wọ̀ pẹ̀lú góòlù àti fàdákà, ó yọ zaka ẹ̀ o. ìwọ tó bá lówó lọ́wọ́, àbọ̀ lówó níbi ilé ìfowópamọ́sí, ó tún ní ẹrù, gbogbo ẹ̀ pátápátá la fẹ́ sí papọ̀. gbogbo ẹ̀ pátápátá ni o. òní sọ pé owó tí mo ní ní kó máa sí ẹrù rẹ, ẹrù tí ń bẹ ń ṣọ́ọ̀bù rẹ àti tó ń bẹ nílé ìfẹrù pamọ́ sí, gbogbo ẹ̀ pátápátá la ṣèṣirò rẹ̀ pé èló ni àpò rẹ̀ sì tó fi síbẹ̀ nígbà yẹn, èló náà ń ta lónìí, iye àpò mélòó ló wà ń bẹ̀. a wá sí gbogbo ẹ̀, iye tó bá wá jẹ́ wọ́n á sọ fún ọ pé tọ̀ ẹ̀tọ́ Ọlọ́run Ọba Allah tó gbọ́dọ̀ yọ ń bẹ̀ ó ní iye rẹ̀ ní, ó wá yọ ẹ̀tọ́ Ọlọ́run Ọba Allah ń bẹ̀ fún. ẹlẹ́ẹ̀kẹta tá wí kílẹ̀ rí lórí ẹ̀ ó ní ọ̀rọ̀ Ọlọ́run Ọba Allah tó ní ya ayyuhal ladhina amanu anfiqu min tayyibati ma kasabtum. ẹ yọ zakanu dáadáa tẹ́ ṣe nú iṣẹ́, dáadáa iṣẹ́ ọwọ́ yín, dáadáa ibi owó yín, ẹ yọ zaka, ẹ yọ ẹ̀tọ́ Ọlọ́run Ọba Allah, ẹ yọ ń bẹ̀. a gbọ́dọ̀ yẹ ẹ̀tọ́ Ọlọ́run Ọba Allah ń bẹ̀. ẹlẹ́ẹ̀kẹrin nù tá máa ń yọ zaka ẹ̀ ó ní alhubub wathimar, àwọn nǹkan oníkóró àtàwọn èso. nǹkan oníkóró àti èso. tá bá ní alhubub oníkóró, iya kullu habbin mudakhar muqtat, ó ní gbogbo nǹkan kóró tá a lè tọ́jú pamọ́ tó jẹ́ oúnjẹ. nǹkan kóró tá a lè tọ́jú pamọ́ bí oúnjẹ, tó jẹ́ oúnjẹ bí àgbàdo, ọkà bàbà, ẹ̀pà, gbogbo àwọn nǹkan yẹn tá a lè tọ́jú pamọ́ tó jẹ́ oúnjẹ, a máa ń yọ zaka ọ̀nà. wàsímáàrà àtàwọn nǹkan èso gẹ́gẹ́ bí tamur, èso dàbídùn wà zebib, èso kan náà ń pè ní zebib. gbogbo tó bá ti jẹ́ èso tá a mọ̀ pé èso yẹn a lè jẹ, a lè tọ́jú ẹ̀ pamọ́, à ń yọ zaka ẹ̀. kílẹ̀ rí lórí ẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run Ọba Allah tó ní wa mimma akhrajna lakum minal ard, ẹ yọ zaka nù ń tá a yọ jáde fún yín nínú ilẹ̀. a rí i pé kóró nǹkan ọ̀gbìn tó jẹ́ nǹkan oníkóró àti èso, Ọlọ́run Ọba Allah ló mú jáde fún ọ, ọgbọ́n ara rẹ kọ́ ló fi jáde. Ọlọ́run ló ní ó wù, bí wọ́n bá gbìn tọ́lọ́run Ọba Allah ní ó wù ń kọ́. Ọlọ́run wá ní ó yọ zaka ẹ̀, ọwá ń kara Ọlọ́run ní yọ. àti ọ̀rọ̀ al-Qur'an tó ní wa atu haqqahu yawma hasade,
ọjọ́ tẹ́ bá ti kéré oko òun náà ni ẹ yọ zaka ẹ̀ gbogbo ìgbà tẹ́ bá ti kéré oko náà lẹ yọ zaka ẹ̀ zaka oko kì í ṣe pé òun ní májẹ̀mú àfi kó pé ọdún kan torí ìgbà míì a lè kó èrè oko lẹ́ẹ̀mejì lọ́dún abẹ́mẹ́ta pé à ń gbin àgbàdo a lè gbìn lẹ́ẹ̀mejì lọ́dún àbí lẹ́ẹ̀mẹ́ta lọ́dún gbogbo àtọ́ bá ti gbìn tó ń kéré rẹ̀ tó yẹ á yọ zaka ẹ̀ ó yọ zaka ẹ̀ gbogbo ìgbà tó bá ti ń kéré ẹ̀ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta tó bá ti wọ tí zaka bá ti wọ bẹ̀ ó yọ zaka ẹ̀ ẹlẹ́ẹ̀karùn-ún òní almaadinu warrikaz àwọn nǹkan inú ilẹ̀ nínú nǹkan ọrọ̀ ajé ìtọ́lọ́wọ́ Allah tọ́jú sábẹ́ẹ̀lẹ̀ almaadin àwọn nǹkan ọrọ̀ tí ń bẹ lábẹ́ẹ̀lẹ̀ ó là ń pè ní maadin warrikaz ń tiẹ̀ ó làwọn nǹkan tó jẹ́ nǹkan ọrọ̀ táwọn èèyàn tọ́jú sísàlẹ̀ tọ́jú ẹ̀ sábẹ́ẹ̀lẹ̀ lásìkò àwọn jáìlì tí wọ́n àti gba Islam láwọn nǹkan lo wọn àwọn góòlù wọn ogbẹ̀ tí wọ́n á rìn mọ́lẹ̀ ó là ń pè ní rikaz ṣùgbọ́n maadin ó làwọn nǹkan ọrọ̀ gẹ́gẹ́ bí naft epo gasoil ni petrol ni àbí epo ìsán gbogbo èyí tó bá jẹ́ àbí góòlù àbí fàdákà láwọn nǹkan téèyàn máa ń rí lábẹ́ ẹlẹ̀ àbí rin ọlọ́ọ̀bá Allah ọba àrà ilẹ̀ nínú ilẹ̀ a sì máa rí àwọn nǹkan oríṣiríṣi kódà iyẹ̀pẹ̀ lórí ilẹ̀ tá ń bẹ wọn kì í ṣe ìran iyẹ̀pẹ̀ kan náà ẹ bá ń gbẹ́lẹ̀lẹ̀ ẹ máa kan iyẹ̀pẹ̀ oríṣiríṣi ẹ wo tán bá fẹ́ gbẹ́ omi tán bá fẹ́ wá omi múmu wọn a máa kan iyẹ̀pẹ̀ oríṣiríṣi ní omi eléyìí kì í ṣe kò tí ì ṣe mu omi eléyìí ò tí ì ṣe mu títí tí wọ́n fi wá kàn yìí tí ó ṣe é mu tí ò ní gbẹ tabarakallah ahsanul khaliqin ọlọ́ọ̀bá Allah tó dá wa ọlọ́ọ̀bá Allah tó máa wá ó ti gbé gbogbo ètò ó ti gbé kalẹ̀ fún wa so maadin ó ní nǹkan ọrọ̀ lẹ̀ tọ́lọ́ọ̀bá Allah gẹ́gẹ́ tọ́jú síbẹ̀ ṣùgbọ́n rikaz ó ní nǹkan tó lówó lórí táwọn èèyàn tọ́jú pamọ́ sínú ilẹ̀ lásìkò tí Islam ò tí ì dé nígbà tí ìlú ti wá di ìlú Islam káwá túlẹ̀ ká bá rírù nǹkan yẹn a mọ̀ pé a yọ zakati ẹ̀ náà kí lẹ̀ rí lórí ẹ̀ ẹ̀rí lórí ẹ̀ ni ọ̀rọ̀ ọlọ́ọ̀bá Allah tó ní anfiqu min tayyibati ma kasabtum wa mimma akhrajna lakum min al-ard ẹ̀nà nínú gbogbo dáadáa èyí tẹ́ ṣiṣẹ́ ṣe nínú tẹ́ ní wa mimma akhrajna lakum min al-ard àti gbogbo nǹkan tá a bá yọ jáde fún yín lábẹ́ ilẹ̀ ẹ fún ọlọ́ọ̀bá Allah lẹ́tọ̀ọ́ tiẹ̀ ẹ̀nà ń bẹ̀ so nínú tí ń jáde ní abẹ́ ilẹ̀ ó làwọn nǹkan ọ̀sìn àwọn nǹkan ọ̀gbìn àwọn nabatat àti ṣàlàyé yẹn fún wa ń bí hubub wa simar ṣùgbọ́n èyí tá ń sọ ó làwọn nǹkan mìta tó máa ń rí lábẹ́ ilẹ̀ tí ó sì ń jàǹfààní fún wa tí ó máa wúlò fún wa tó já sí pé àwa náà ó máa rí pé ọlọ́ọ̀bá Allah tabarakallah ọlọ́run tóbi pé eléyìí ló tún bẹ́ ń bí kódà àwọn tí wọ́n mọ nǹkan dáadáa tó bá tún rí wọ́n tún mọ̀ yìí pé eléyìí tún yàtọ̀ sí eléyìí tún lówó lórí ju eléyìí lọ so eléyìí ni ibi tí a dá ìdánilẹ́kọ̀ọ́ wa lónìí dúró sí ó túmọ̀ sí pé zakata fẹ́ yọ owó tá ń yọ zaka ẹ̀ àwọn tá ń yọ zaka ìran márùn-ún ni àwọn nǹkan ọ̀sìn bahimatul an'am al-ibilu wal-baqaru wal-ganam nǹkan ọ̀sìn gẹ́gẹ́ bí rankumi màálù àti àgbò àti ìran rẹ̀ àkọ́kọ́ ni ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní anaqadan àwọn owó tá ń ná góòlù àti fàdákà ẹlẹ́ẹ̀kejì ni ẹ̀
ẹlẹ́ẹ̀kẹta ó ní urudu tijara àwọn nǹkan tá a fi ń ṣòwò owó wa nǹkan tá a fi ń ṣe business tó yẹ pé ó ń bí owó wá fún wa ó là ń pè ní urudu tijara òun náà a máa ń yọ zaka ẹ̀. ẹlẹ́ẹ̀kẹrin ó ní alhubub wasimar àwọn nǹkan ọ̀gbìn oníkóró àwọn nǹkan ọ̀gbìn oníkóró bí àgbàdo ọkà bàbà wasimar àtàwọn nǹkan èso bí dàbídùn tá a gbìn tá a ká tó bá ti tó yẹ ó tó ayọ̀ zaka ẹ̀. ẹlẹ́ẹ̀karùn-ún ó ní almaadinu warrikaz ó làwọn nǹkan tí ń bẹ nínú ilẹ̀ nínú tọ́lọ̀ ọba Allah fúnra ẹ̀ tọ́jú síbẹ̀ táwọn ẹ̀dá táwa túlẹ̀ kan ó là ń pè ní maadin àbí nǹkan táwọn jáìlì nígbà tí Islam ò tí ì dé ń tán tọ́jú sábẹ́ ẹlẹ̀ nígbà tí ìlú wa dìlú Islam táwa túbẹ̀ táwa kan ìyẹn là ń pè ní rikaz. so ń bí ìdánilẹ́kọ̀ọ́ wa yìí tí ń bọ̀ bí idnillahi ta'ala àwa mú àwọn ìran márààrún yìí lọ́yọ̀ kọ̀ọ̀kan láwa ṣàlàyé ntó yá ní kó tó di pé ayọ̀ zaka ẹ̀ bó bá di iye báyìí mélòó la yọ iye báyìí báwo la ṣe ń yọ kí ni májẹ̀mú ẹ̀ àwa mú ìdánilẹ́kọ̀ọ́ náà wá lẹ́yọ̀ kọ̀ọ̀kan bí idnillahi ta'ala kọ́lọ́ọ̀bà Allah kó jẹ́ wúlò fún wa àwa tá a sọ ọlọ́njọ́ wúlò fún wa ẹ̀yin náà tẹ́ ń gbọ́ ọlọ́ọ̀bà Allah jẹ́ wúlò fẹ́yìn náà àtàwa àtẹ̀yìn káwa lékún lẹ́sìn ká lékún ní ìmánì kọ́lọ́ọ̀bà Allah kó wá gbà ní ìbádà lọ́dọ̀ wa subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu. Allahu akbar, Allahu akbar, Allahu akbar. La ilaha illa Allah. Allahu akbar, Allahu akbar. Walillahil hamd. Allahu akbar, Allahu akbar, Allahu akbar. La ilaha illa Allah. Allahu akbar, Allahu akbar. Walillahil hamd. Subhanallah والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم.